Ireti pín fopo Naini orí ọwẹ́rẹ́ olùwàyọ síbi wẹ́rẹ́ lóṣù December yìí. Ṣàánú fún mi Jésù Kristi alágbára o. Mi lómi jẹ́nu o. Ọ̀rọ̀ mi kò jàyé lójú. Ọ̀rọ̀ mi ṣe wọ́ndà lójú àwọn ẹ̀ka tó yí mi ká. Ọ̀rọ̀ mi ṣe wọ́ndà. Bàbá ayé ti rò mí pé gbọ̀nà ìyanu ọjọ́ àjọkọ́. Ireti pín fopo Naini orí ọwẹ́rẹ́. Ọ̀nà ara lọ́lọ́run gbà ṣẹ̀rẹ̀ láyé àrípàṣẹ rẹ̀ lórí òkú ìgbèlẹ́ṣẹ̀. Ọlọ́run máa yọ síbi àti ẹwẹ́rẹ́ ní oṣù December ìsọpá mi. Ṣàánú fún mi Jésù Kristi alágbára. Nu mi lómi jẹ́nu o. Kọ̀rọ̀ mi kò jàyé lójú. Bàbá ayé ti rò mí pé gbọ̀nà ìyanu àbò ní àbò nǹkan. Lọ́lọ́run máa ṣe fíbi àti ẹ ní oṣù kejìlá ìsọpá mi. Wọ́n máa jiyàn ni. Wọ́n fẹ́ lura wọn pa lórí ọ̀rọ̀ èmi àti. Bọ́lọ́run ṣe máa ṣe ayé wa lógo wo. Wọ́n máa ṣì wá mọ̀ sọ pé wọ́n máa ṣì nínú nígbà tó Ọlọ́run ṣayé Joseph lógo àwọn ẹ̀gbọ́n ẹ̀wọ̀n ọ̀dà mọ̀mọ́ Ọlọ́run máa decorate ayé mi àti ìwòwò ní dáwà mọ̀mọ́ ògo Ọlọ́run máa ṣẹyọ nínú ayé mi àti ẹ̀ sọpá mi. Gbọ̀nà ìyanu yọ Olúwa gbọ̀nà ìyanu ṣe ohun gbogbo tí mò ń béèrè ẹlẹ́dàá mi ràn mí lọ́wọ́ o gbọ̀nà ìyanu ṣe. Jáde nínú ẹ̀wọ̀n orí mi ò jáde nínú ẹ̀wọ̀n o jáde nínú ẹ̀wọ̀n orí mi ò jáde nínú ẹ̀wọ̀n máa bọ̀ láàfin àfin ló yẹ máa bọ̀ láàfin jáde nínú ẹ̀wọ̀n ìṣẹ̀dá mi o tó mọ àti wáyé mi má fi mí sílẹ̀ kéṣì jẹ mí níyàwó ìṣẹ̀dá mi dìde máa jagun lọ ìwọ́nà kọ́ ìṣẹ̀dá mi tó mọ àti wáyé mi má fi mí sílẹ̀ kéṣì jẹ mí níyàwó ìṣẹ̀dá mi dìde máa jagun orí mi máa ṣẹ̀rù mọ́ ìṣẹ̀dá mi máa ṣẹ̀rù mọ́ ibi gíga láàyè rẹ wàá ṣìde ibẹ̀ dandan orí mi máa ṣẹ̀rù mọ́ máa borí ẹ̀ sógbọ́ ìṣẹ̀dá mi máa ṣẹ̀rù mọ́ ibi gíga láàyè rẹ wàá ṣìde ibẹ̀ dandan ẹ lè ṣe o Jésù agbára àyíká gbogbo tí mò ń béèrè agbára yíká ipa yín gbé ipa yín ràn kò sóhun tẹ́ ò lè ṣe mo gbàgbọ́ pé máa bá mi ṣe máa sọ bẹ́ẹ̀ ẹ lè ṣe o ipa yín gbé ọba tó sọ òkú dọ̀nà ẹ lè ṣe o bàbá ọba tó sọ òkú dọ̀nà ẹ lè ṣe o bàbá omi òkun níwájú ogun Fáráò lẹ́yìn ọba mímọ́ gbà wá o máma jẹ́ àbógun lọ èmi àti àníbọ́dún yìí lọ ọdún yìí ò ní dìwà mẹ́rù lọ gbogbo ẹni tí ò fẹ́ ká láyọ̀ láyé gbogbo wọn lọ́dún yìí ó máa dì mẹ́rù lọ sọ́pà mi wọ́n máa bọ́dún ìlọ ní gbogbo ogun ayé mi ìṣòro ayé mi ogun ayé ìṣòro ayé wọ́n máa bọ́dún ìlọ ni wọn ò ní bá wa wọ 2026 lórúkọ Jésù omi òkun níwájú ogun Fáráò lẹ́yìn ọba mímọ́ gbà wá o máma jẹ́ àbógun lọ ogun Fáráò ó wọnú òkú pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì kò máa bá wọn jáde gbogbo ogun ayé mi àtogun ayé rẹ tó wọnú àdúrà pẹ̀lú wa lónìí o lórúkọ Jésù kò máa bá àdúrà lọ lórúkọ Jésù kò